Africa Content TV. Àpẹẹrẹ tí mo rí ọ̀rọ̀ ni pé mo ṣiṣẹ́ wọ́n ní iṣẹ́ o. Mo gbèdè fáwọn ẹlòmíì ìjẹmọ́. Special announcement. Wọ́n ní kò ní tóbi. Wọ́n ní bóyá jàpá ni mo gbé sínú ẹ̀. Special announcement. Ìkàlọ́ àbí ìkà. Àti bẹ̀rẹ̀ mo bá lójú ẹ̀gbọ́n. Ọmọ lórí èyí. Ìkàlọ́ àbí ìkà. Agbábọ̀ ìkà, agbábọ̀ ojú àánú ọ̀nà mẹ́ta ló pín sí. Ikú bàbá Akíìmù, ìkà bàbá Sùlíà. Ohun tó o bá ṣe lò gbà bàbá yé wá ń dé. Gbogbo ìgbà ní ikú bàbá Akíìmù, ẹ sọ pé ìkà bàbá Sùlíà. Ikú bàbá Akíìmù. Ohun tó o bá ṣe lò gbà bàbá yé wá ń dé. Ìkà bàbá Sùlíà. Ohun tó bá ṣe lò gbà bàbá yé wá ń dé. Gbogbo ìgbà ní ikú bàbá Akíìmù, ẹ sọ pé ìkà bàbá Sùlíà. Ikú bàbá Akíìmù. Ohun tó bá ṣe lò gbà bàbá yé wá ń dé. Òjùpá lẹ́ni ni o, ọ̀la kọ́, èdè láti máa mọ̀ gbádùn lọ́la o. Ọ̀làlà tí máa ń yẹ òtún lọ. Ẹ má jẹ́ ká fẹ́ di o. Bọ̀lá jẹ́ ẹjẹ́ ṣeun tí ó padà bá dùn lọ́la o. Ẹjẹ́ ṣeun tó lè bẹ̀rẹ̀. Nǹkan méjì làwọn èèyàn dẹ́pọ̀. Ẹni tó ń kọ́ ìwà àbàjẹ́ àtẹ tó wù àbàjẹ́ á yàtọ̀ síra wa. Olóyìnbó ní iwu must come to equity must come with treatment. Tó bá ń wà bàjẹ́ tó kọ́ wà bàjẹ́, bàbá rẹ̀ ní ilé ti yí. Òṣùpá lẹ́ni ni o, ọ̀nà kọ́, èdè láti máa mọ̀ bá dùn lọ́la o, ọ̀nà láti máa mọ̀ dùn lọ́la. Ọmọ ìjẹ̀ kábẹ́ ni o, bọ̀lá jẹ́, ẹ̀jẹ̀ ṣeun tí ó padà bá dùn lọ́la o, ẹ̀jẹ̀ ṣeun tó lè bọ̀. Torí pé ó bá ń wú, ó dàbí èéfì, bó pẹ́ títí àráyé parí. Ó bá ń wú wọn, ìwà dàbí èéfì, bó pẹ́ títí àráyé parí. Kọ̀rè màní, bẹ́rẹ̀ màní, bẹ́rẹ̀ màní tó pàdé, ó máa rí ọtẹ́ tó nìyẹn, ó lè wà fẹ́ kọ́ kórì rẹ̀. Bẹ́rẹ̀ màní tó pàdé, ó máa rí ọtẹ́ tó nìyẹn, ó lè wà fẹ́ kọ́ kórì rẹ̀. Ó ló tàgbà. Olóko, ó pẹ́ títí ojú wa ń tọ́. Olódàgbà, olóko, ó pẹ́ títí ojú wa ń tọ́. Ẹ ṣe wọ̀nyí kọ̀líìkì mi àtàwọn ẹgbẹ́ kọ̀líìkì mi. Ọmọ wa kìí jẹun mẹ́rú. Àwọn kékeré ni wọ́n, àwọn ọmọ wọn náà ní ẹ̀ṣẹ̀. Ẹja mi ṣe cruise. Ẹ̀yin kọ̀líìkì mi, ẹ̀yin ọmọ kọ̀líìkì mi.